ọ̀rọ̀ rèé o gbogbo lọ́balọ́ba ní ilẹ̀ yorùbá gbogbo orí adé pátápátá káàfàtà gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re yorùbá ọ̀rọ̀ ló kàn yín yìí o ẹ súnmọ́ bí kẹ́ ẹ wá gbọ́ ohun tí bàbá ìjẹ̀ṣà ní fún yín. Bàbá ìjẹ̀ṣà yìí fohùn ránṣẹ́ sí yín o wípé kí ló dé tẹ́ ẹ wá ń wo ilẹ̀ yorùbá tó ń rẹ̀yìn. Lóòótọ́ bàbá ìjẹ̀ṣà ní kì í ṣe ọ̀rọ̀ gbogbo àwọn orí adé nítorí pé àwọn orí adé kan wà tí wọ́n ń gbìyànjú ní tiwọn. Ó ní àmọ́ àwọn orí adé kan wà tó jẹ́ pé wọn ò gbé ìgbésẹ̀ tó làmìlaka. Ó ní kí ló dé tí wọ́n ṣe ń wo ilẹ̀ yorùbá tí ilẹ̀ yorùbá ń fà sẹ́yìn tí ilẹ̀ yorùbá ń jẹ̀yà ní ìlú tó yẹ kí wọ́n ti máa jọrọ̀. Ó ní kí ló dé tán wo yorùbá níran tí wọ́n wá rò pé nítorí pé yorùbá ti ní president tó ti ní yorùbá president pé kò sí nǹkan kan tó tún yẹ kán ṣe mọ́ pé bó bá ti nísìnyí tá ti ní president yorùbá a ní problem mọ́ kò sí nǹkan tá ní láti tún máa lé mọ́. Ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ o ó ní kò yẹ ó ní ohun gbogbo tá a bá ṣe lónìí ó ní ọmọ wa là ń ṣe é dè lẹ́yìn ọ̀la. Ọ̀rọ̀ yìí pọ̀ lẹ́nu bàbá ìjẹ̀ṣà pẹ̀lú ohun tó fi ránṣẹ́ sáwọn kábíyèsí. Ó ní ìṣọ̀kan ò lè sí nílẹ̀ nàìjíríà nítorí pé ẹ̀yà kankan ló ní fókọ̀sì wọn. Ó ní báwo ni ìṣọ̀kan ṣe fẹ́ wà. Ó sọ̀rọ̀ lórí bí àwọn lọ́balọ́ba ò ṣe bìkítà. Ó ní ṣebí gbogbo èèyàn ló ń jápa yẹn gbogbo àwọn ọmọ yorùbá gbogbo àwọn dókítà ló ń jápa yẹn. Ó ní ṣé wọn mọ̀ pé gbogbo ètò yìí náà láti rí bí wọ́n ṣe máa borí ilẹ̀ yorùbá ni. Ó sọ̀rọ̀ ó wá sọ nǹkan kan nípa ká máa jẹ dòdò níbi àìṣòdodo tó fà á tó fi jẹ́ pé àwọn lọ́balọ́ba wa kan ò lè sọ̀rọ̀ níbi tó yẹ kán ti sọ̀rọ̀. Pé wọ́n bá ti gbé mọ́tò fún kábíyèsí tán ti gbé mọ́tò kan fún kábíyèsí tán gbé mọ́tò kejì tán gbé fún olórí pé pàǹbá yìí ni wọ́n máa sílẹ̀ ẹnu wọn ni. Ọ̀rọ̀ rèé o gbogbo ẹ̀yin orí adé ẹjá gbóhun tí bàbá yìí sọ ẹjá gbóhun tó ohun tí wọ́n fi ránṣẹ́. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Mo mọ̀ pé bọ́rọ̀ yìí ṣe ń dùn bàbá ìjẹ̀ṣà lórí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá lórí yorùbá nation wípé kí yorùbá lè ní tẹ̀síwájú nítorí lóòótọ́ bàbá ìjẹ̀ṣà yìí ó kí olóyè májàsọ́lá mẹ́sàn-án mẹ́wàá ó wá sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń dùn lórí bí ọ̀rọ̀ yorùbá bó ṣe ń lọ. Ẹ já gbọ́ ohun tó sọ. À ń kí à ń sá ẹ pàpà sọ pé ọ̀rọ̀ yóò kàn yín tí ọmọ yorùbá bá ti di president níta wa ti tẹ̀ wá lọ́wọ́ ọmọ wa ti di president kàkà kó rọ̀ lára ewé àgbọn wa pípele ló ń lé sí àbí bẹ́ẹ̀ kọ́ tí mọ̀ pé nǹkan kan ṣe yín nǹkan kan ṣe aráàlú torí àwọn àgbà ìjọ̀hún àná tó jẹ́ ọba wọn gbàgbọ́ pé tí nǹkan bá ti ń ṣe ìlú àwọn nìkan ṣe kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ ọba ẹ̀yin orí adé ilẹ̀ yorùbá lénìí ń tó bá dé bá ilẹ̀ yorùbá kò kàn yín kí ló dé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin orí adé ẹ̀yin àgbààgbà tá à ń wò gẹ́gẹ́ bí aṣíwájú ní ilẹ̀ yorùbá ipò ẹ̀yìn tí nàìjíríà ń gbé yorùbá lọ ẹ̀ ń sọ pé kò kàn yín oko ìparun tí nàìjíríà ń gbé yorùbá lọ ẹ ṣe bíi pé ẹ̀ rí kí ló dé tẹ́ ń lùlù bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan. ẹ̀yin orí adé gbogbo lọ́balọ́ba ilẹ̀ yorùbá mo fẹ́ kẹ́ ẹ ní àròjinlẹ̀ dáadáa. tó o ní bàbá ìjẹ̀ṣà ń sọ yìí o. pé táwọn bàbá yín bá ṣe bí ẹ̀yin ṣe ń ṣe lénìí. lọ́balọ́ba gbogbo àwọn àgbààgbà táwọn bàbá yín bá wúrú ìwà tí ẹ̀yin ń wù lénìí. kí wọ́n tètè ṣe nǹkan lórí ọ̀rọ̀ táwọn bàbá yín bá wù àgbékalẹ̀ tẹ́yìn gbé kalẹ̀ lénìí. ṣé ẹ̀yin gangan máa rí kankan dé bá kì í ṣe gbogbo ọba ilẹ̀ yorùbá o kì í ṣe gbogbo orí adé o àwọn kan wà tí ò yéyé tí wọn ò dẹ̀ fẹ́ kí ìran yorùbá ó dèrò ẹ̀yìn. ó ní kí wọ́n má ṣe bẹ́ẹ̀ o mo fẹ́ kẹ́ gbọ́. mo wọnú ìwé kan wọ́n láwọn dókítà ń jápa wọ́n ń jápa wọ́n ń jápa wọ́n ń jápa mo wá bèrè lọ́wọ́ ẹni kí ni ìtumọ̀ jápajápa yìí mo ti ń gbọ́ tipẹ́ mi ò kó bí ara sí i bọ̀tí ń gbà tó sọ pé àwọn dókítà ń jápajápa yìí olórí kálukú ń fly ni tẹ́ bá dẹ̀ wò àwọn tó ń fly
85% of them, they are Yorubas. 85% of them, they are Yorubas. Ìyẹn ni wípé èròǹgbà àti tí àwọn ọ̀tá Yorùbá tí wọ́n ní àfojúsùn ó ti ń wá sí ìmúṣẹ kí wọ́n lè ráyè fìyà jẹ Yorùbá dáadáa. Ilẹ̀ wa, ẹ̀tọ́ wa, ògo wa, tọ́lọ́rọ̀ bá mi fún wa kó lè di títí wọn. Nígbàtí 85% of ọmọ Yorùbá lápapọ̀ bá ti sá lọ sí Amẹ́ríkà lọ sí Canada, mi ò gbọ́ against àwọn tó ń lọ ìyà yìí ṣomi ọbẹ̀ torí Ọlọ́run ọba mi ò dá ìran Yorùbá láti wá jìyà. Ṣùgbọ́n nígbàtí 85% ọmọ Yorùbá bá tó ti travel lọ sí Canada, Amẹ́ríkà, London àti ìlú tí ò yẹ kí ọmọ Yorùbá lọ ṣe àtìpó mẹ́, nígbàtí ilé ò bá dáa, ògolé àwọn Fúlàní ò ní lórí ọ̀fẹ́ láti wá capture àwọn tó wà nílé. À ń kí à ń sá gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, ẹ̀yin orí adé yìí, ẹ pàpà ń sọ wípé kò kàn mí, ẹ ń sọ pé igbe kò kàn mí, òun làparò ń ké lóko. Bẹ́ẹ̀ dẹ̀ rí ẹ̀yin yìí ṣe àparò. À ṣe máa fi ìyàn tó yẹ àwòdì tí ò lè gbẹ́dìyẹ. Ẹ má gbàgbé o, àwọn ìlú tẹ́ ẹ jọba lé lórí, aṣojú ìlú lẹ jẹ́ o, kì í ṣe ìjọba ló yàn yín. Bó tẹ̀ jẹ́ pé lóde òní gómìnà ló kù tí ń yan ọba nílẹ̀ Yorùbá. Bóyá gbogbo ẹ̀ náà ló jẹ́ kí gbogbo ẹ̀ ó bàjẹ́ táyé Yorùbá ń jó àjò rẹ̀yìn. Ọ̀rọ̀ rèé o, gbogbo ẹ̀yin àgbà Yorùbá, gbogbo ẹ̀yin olórí ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin aṣíwájú ilẹ̀, ẹ jẹ́ á fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ á parapọ̀ ká gbé ilẹ̀ Yorùbá lárugẹ kó tẹ̀síwájú. Nítorí ẹ̀yìn ọ̀la ni ògo ṣe ń torí èní nìkan o. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ lè wà ní ipò tó jẹ́ pé wọ́n láǹfààní láti jẹ̀gbádùn láti jayé bó ṣe wù wọ́n tí wọn ò bìkítà. Àmọ́ bó bá dọ̀la ńkọ́, ǹjẹ́ ẹnikẹ́ni lè sọ ohun tó máa ṣẹlẹ̀ lọ́la, pàápàá lórí àwọn ìran wa tó ń bọ̀? Kò jẹ́ bó ti jẹ́, ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.